Ifá ló dé polówó pé kó dìbà bọ́ọ̀lù pé làwọn ní kí bá bọ́ọ̀lù rí láyé díẹ̀ mọ́ ọmọ kẹ́ Ifá ti ń wúlò Ifá pé àwọn ìyá mi tàbí kí ẹ̀rọ dáhùn ìyá mi mọ̀ bọ́ bá ti súnmọ́ tẹ́lẹ̀ kó tó ọ̀sùn mọ́ra bí ọba ti súnmọ́ ọmọ fi ti wọ́n sí ẹ̀rọ mi àgbẹ̀dà wọ́n ní kọ́ lórí mọ́ táwọn ìyá mi bá gbà ó ìkọlù tó bá yẹ pé bí tí aláwà lọ́dọ̀ wa bá ní àmọ́ fi gbẹnu sọ fún yìí pé ìdájọ́ kí ìsìn kan tó yẹ ká tó bí ìgbàgbé ìrókò kan wà lásùn ibi tó wà lápò ìpàdé àwọn àgbẹ̀lẹ̀ ìdájì lọ́wọ́ ìdálọ́wọ́ tó yẹ ìgbàlọ́ sì ní ibẹ̀ ìdájì lápọ̀lọ̀ wọlé àwọn ìdájì ọmọ sábà pèsè síbẹ̀ ọmọ pèsè ìbá fẹ́ yé pèsè ìbá fi ẹ̀yọ́ pèsè ìbá fà pèsè ìtúrú pèsè ó wẹ́ yóò kódà kó pèsè kó kàn lọ lè gbé ilé ìfà tí wọ́n tó yẹ pé bí ìlú èdè tán wá wà tí wọ́n bá di láyé nínú owó ìdí kan ìgbà ìfà sọ pé ọ̀dà wọn. wọ́n bá ti ẹ̀ ní ibi tí ní bá wà wọ́n lè mú bí kan sábà kán lè fi ṣe ìfà tí wọ́n ní lọ sí bá rẹ̀ sàkẹ́ sí àlàyé fún ẹ̀dá dáa. ó ti yé náà. ìdájọ́ náà ló ń bọ̀ lọ́wọ́ ìjọ ní ìjọ àrẹ̀ ìjọ àwọn yìí báyìí báyìí lọ́wọ́ ọlọ́gbà lọ́rùn ó dígẹ́ ìjọba rí kí bá ògbódàdé ọ̀gá àti ìbálòdé pológbé gbódà wọn nílà wọn gbà bọ́ọ̀lù ní ayé ìyẹn nà kọ́mọ́ kẹ mọ́mọ́ yìí ó ẹ̀yìn àgbà mọ́mọ́ yìí ìfàtí ń nílò dàdí àti mímọ́ pẹ̀lẹ́ lórí ìfàgbé fàdà dáa ní ẹ̀gbọ́n ìfàgbé kọ́mọ́ tó yọ àwọn ìyá mi kọ́mọ́ yọ sẹ́ni òkú ká tí mo gbìyà lọ́wọ́ tó ìjọwọ́ sí tàbí sí òkú dàdí pápẹ́ sẹ́ni ìwọ́sẹ̀ ẹ̀gbọ́n tàbí aláwọ̀ ti ní síwájú ìkọ̀tọ̀ ìpáwà bí ẹni bó ti jẹ́ náà ni wọ́n sọ ní àpèsè àyẹ̀wò wọ́n sì bá pé kò sí fún ìgbàgbọ́ ọ̀sán náà pásọ̀ ìyàwó náà lórí ẹ̀wọ̀ táwọn kò ní bá wọn. kí ni ọ̀dọ́ máa ṣe. Yeah, tell us why you produce about my health.